Ẹ káàbọ̀ sórí ìkànnì Òwèrèkè TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé sí àwọn ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi like, ẹ bá mi subscribe. Lórí ìkànnì yìí ni a ti ń ṣàgbéyẹ̀wò àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní èyí tí a lè rí lára àwọn ẹranko tó ń bá wa gbé bí ewúrẹ́ àti àgùntàn. A ti sọ̀rọ̀ nípa ewúrẹ́, à ń sọ ẹ̀kọ́ èyí tí a lè kọ́ ní ara àgùntàn. Bí àgùntàn ṣe jẹ́ ẹranko tó tutù, tó ní ìwà pẹ̀lẹ́, kì í ṣe pé ó ya dìdìrìn, kì í ṣe pé kò mọ ohun tó ń fẹ́. Àgùntàn mọ ìgbà tó yẹ kó rìn, ó mọ ìgbà tó yẹ kó dúró, ó mọ ìgbà tó yẹ kó dákẹ́, ó mọ ìgbà tó yẹ kó sọ̀rọ̀, kò kí ń kánjú, ó máa ń dọra ń lọ díẹ̀díẹ̀ títí tó fi máa débi tó ń lọ ni. Tẹ́ bá wo ìgbé ayé àwa ènìyàn, gbogbo ẹ̀dá tó bá ti ń kánjú, wọn ò tètè débi tó bá ń lọ o. Ìgbà tá a bá ń kánjú yẹn gangan lọ́nà máa ń jìn sí. Fún ìdí èyí, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ yìí ní ara àgùntàn. Gbogbo ohunkóhun tá a bá fẹ́ ṣe, ẹ má yẹ ká fi ìkánjú ṣe. Ẹ jẹ́ ká dọ́ra máa ṣe gbogbo nǹkan ní pẹ̀lẹ́kùtù. Kì í ṣe pé ènìyàn dákẹ́ àbí ènìyàn jẹ́ ẹni tó tutù. Kì í ṣe pé ẹniyẹn jẹ́ ọ̀lẹ tàbí ó ya dìdìrìn rárá o. Ní ìgbà míì, èèyàn nídìí láti ṣe sùúrù kí èèyàn bá lè tètè débi téèyàn ń lọ. Kí nǹkan téèyàn bá ní, téèyàn ń wá, kó lè tètè tẹ̀yàn lọ́wọ́. Ẹ jẹ́ ká mọ ohun tá a fẹ́, ká dẹ̀ mọ̀, ká gbájúmọ́ ibi tá a bá ń lọ, ká má máa yà káàkiri. Èrè tó pọ̀ ló wà níbẹ̀. Tó bá tún dìgbà míì, màá tún mú àwọn ẹ̀kọ́ míì èyí tá a lè rí kọ́ lára àgùntàn kó tó di pé a tún máa lọ sí abala àwọn ẹranko mìíràn èyí tó ń bá àwa ènìyàn gbé ṣùgbọ́n tí a sì lè rí ẹ̀kọ́ tó dára kọ́ lára wọn. Kó tó dìgbà náà, ire o.